mo rí pé ó ti ń generate àwọn unnecessary controversy kan tí ò fi bí kọ́kọ́ kàn mí tí n bá ṣe ń tọ̀ mo reason tí mo ṣe ń tọ̀ tí mo wá ṣe yẹn wá dàbí ẹni fọwọ́ tí kò náìvù papọ̀ mọ́ ń rìn lọ nígboro ẹ ti wá mú wájú ẹ ti mú mọ́tẹ̀ pàkọ́ ẹ ti ń dà á pọ̀ ẹ ti ń láwọn èèyàn kan náà ń bá wí èèyàn kan náà ń bá sọ̀rọ̀ èèyàn kan náà ń bá ṣe ẹjọ́ nítorí tọlọ́hun níjọ́ wo lẹ rí mi ní ìdí rògbòdìyàn tí ó kàn mí tí n bá ní issue pẹ̀lú anybody máa wá fónítọ̀hún directly sọ̀rọ̀ mi yẹn whatever tí ò bá máa lọ because mo tún wá rí pé èèyàn kan tún wá mú ń tọ́ mi wọ́n tún mix yẹ wọ́n garnish yẹ wọ́n tún fi make headline lórí ọ̀rọ̀ tí ó kàn mí tí ò fi rí kankan like I'm less concerned but kí ló wá prompt reason tí mo ṣe ń ṣe fídíò yìí òun ni pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ má lọ ń wájú pọ̀ mọ́ ti papọ̀ because some people with private accounts wọ́n DM me wọ́n dẹ̀ make àwọn certain references kankan débi tí wọ́n involve ọmọ mi sugar okay you know to switch sorry about that mo wá rí pé àwọn kan wọ́n tún ní effrontery count wọ́n wá make reference to have anything related or close to them for whatsoever reason. If I make a post on my page, as long as I am not referring to you directly, please do not assume my post is for you. Sometimes we just post stuff, you know, to catch cruise or make fun or, you know. And as a matter of fact, I made that post because of the song, Simolesi. And yes, of course, Unto to you, my friends, my fans, my family. To jẹ́ wípé mo release orin láti on the 29. Gbogbo yín ń gbádùn orin yẹn. Orí, the title is Orí. Ẹ ń gbádùn ẹ̀. Ó ń sink sí Akínyẹmí ara yín. Ẹ dẹ̀ kọ̀. Ẹ lè support mi. Ẹ lè like. Ẹ lè repost. Ẹ tún lè mú orin náà kẹ́ fi ṣe reels. Àwítán ẹlẹ́ fẹ́ràn mi. Àwítán ẹlẹ́ like mi. Ẹ̀yin kọ́ ẹ máa pe mọ́mì lágbájá. Ẹ máa pe my baby. Ẹ máa pe my kìnìkan. Ẹ lè mú orin mi kẹ́ fi dára. Ẹ lè mú orin orí kẹ́ fi dára. Uncle Muyiwa Adémọ́lá wọ́n ṣe orí rebet. Ẹ̀yin kan náà ẹ kọ̀. Ẹ tí bẹ̀rẹ̀ sí ní support àti bẹ̀rẹ̀ sí ní rí ṣe owó yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. Ń tọ́ fún yín. Sórí time kan wà tẹ́ bá ń gbàyàn létí tẹ́ ń gba létí tẹ́ ń jẹ lọ. Tẹ́ bá ti rí pé ẹni yẹn ti mú ìbọn àbá àké dání. It's high time for you guys to take an exit. But torí pé ẹ mọ̀yàn manage, torí wípé aburú yẹn ti jọba lọ́kàn yín, torí wípé ẹ ti gbọ́kànlé nǹkankan, you don't get it. Ó dàbí ọkọ àtìyàwó ni. Sórí moment tó bá ti rí pé ọkọ ẹ ti ń bínú, take an exit. Even as a man, tó bá rí pé ìyàwó ẹ ti ń bínú, you can take an exit. It is not that you are a coward. It's just an honor. Tó bá ń ṣèkà fún colleague ẹ, tó bá ti rí wípé ẹni yẹn ó ti wọ ọmọ yín lọ́wọ́, take an exit. Take an exit. Take an exit. Oh well, Akpeke was there, Yabojo was there. It was Yabojo that brought them. At least you all could see the headline, Lizzy and ANJORIN versus Baba Ijesha. Florida was less than 10 days in this show.
For those of you on Instagram, come to my Facebook and see the evidence here. Like I said, let me repeat myself. Am I ready to take revenge? No. Am I ready to attack them back? No. Ẹ fún mi lọ́jọ́ tí ẹ sábọ̀ dùnbù yá wẹ̀rọ tẹ́ rí mi tí mo lọ rẹ́rìn síbẹ̀ báyìí. Ẹ fún mi níjọ́ tí ẹ sábọ̀ dùn ṣépè fún àǹtí Fẹ́tí Àbálógun. Ẹ fún mi lọ́jọ́ tí blogger kan ṣépè fún ọmọ òkókó ọlọ́mọ òkókó tí Lizzy Anjorin lọ́bẹ̀ tó lọ rẹ́rìn. Ẹ fún mi. Ọjọ́ tẹ́ sábọ̀ dùn ṣe show gbogbo wọn rẹ́rìn. Wọ́n rẹ́rìn torí pé wọ́n rí lè rò mí pin pé mi ò lè sọ̀rọ̀. Wọ́n rò mí pin gan pé mi ò lè sọ̀rọ̀. Wọ́n sọ ní liver, wọ́n sọ ní courage. Ṣé rí nǹkan tí gbogbo wọn ṣe yìí? Mi ò lè ṣe mi dẹ̀ ní ṣe táyé máa fi tán. The question is, why do I kept quiet? Why do I allow Iyabo Ojo to do all this to me for a very long time and I kept quiet? Why do I allow that? Why do I do that to myself? tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí DAYO AMUSA tí ó sọ ṣáájú nínú fídíò yìí, ẹ ti gbọ́ àwọn nǹkan tí ó sọ àti àlàyé tí ó sì ẹ sì ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin náà sọ. Ǹjẹ́ lérò wípé gbogbo ọ̀rọ̀ tí DAYO AMUSA sọ nínú fídíò yìí ṣe lérò wípé Lizzy Anjorin ló ń bá sọ̀rọ̀ ni tàbí ó kàn ń sọ títí rẹ̀ ní ẹ̀yin èèyàn wa? And now remember a lot of people tí Iyabo Ojo ti ṣe kíní fún tí wọ́n sì láyé mọ́lẹ̀ ni.